ìràwọ̀ omi àti ìràwọ̀ iná tí wọ́n bá gbé pọ̀, omi ni yóò padà pa. Bí ìràwọ̀ erùpẹ̀ náà bó bá sì dúró ti iná tó bá jọ gbé papọ̀, bí ìràwọ̀ iná ò bá ṣọ́ra, erùpẹ̀ náà ni yóò padà pa. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mínú ẹ̀kẹ́ àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún ẹ̀kúnrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Style. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là mọ́ nínú ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Bí ìdáhùn sáwọn ó yára ìfọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ̀. Ìyẹn túmọ̀ sí pé bó àkúáyà nǹkan ó lè padà sọ ẹni tó jẹ́ ìràwọ̀ iná yẹn kó sọ́dẹ̀ tó ní kankan mọ́. Ọ̀rẹ́, gbìyànjú kó bá mi share fídíò eléyìí. Tó o bá tiẹ̀ tí share fídíò wa rí, gbìyànjú kó share fídíò eléyìí. Mo kí yín káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀. Ohun tá à ń gbé yẹ̀wò ni àwọn ìbáṣepọ̀ àti àwọn ohun tí a nílò láti mọ̀ nínú ìràwọ̀ kankan láti lè mọ bá ṣe máa lo ilé ayé wa, láti lè jẹ́ ká máa sinmi, tá máa pariwo eléyìí ogun oṣó ni, eléyìí ogun àjẹ́ ni, wọn ò fẹ́ gbélé ọkọ ni, wọn ò fẹ́ níyàwó ni. Wo ohun tó nílò láti mọ̀ gangan ni eléyìí. Bó o bá ti mọ̀, ìṣòro rẹ ti dínkù. Ìṣòro rẹ ó ṣe kí ni? Ó ti dínkù. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò ni pé ṣé ìràwọ̀ omi àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀, kí ni ewu tó wà níbẹ̀? Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ gbéyẹ̀wò náà níbí báyìí ni ṣé ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀, ewu wo ló wà níbẹ̀? Gbogbo wa pátápátá la ti gbọ́ nínú àwọn ẹ́písòdì mi tí mo wí pé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ iná tí wọ́n bá gbé pọ̀, omi ni yóò padà pa. Ìyẹn túmọ̀ sí pé bó àkúáyà nǹkan ó lè padà sọ ẹni tó jẹ́ ìràwọ̀ iná yẹn kó sọ́dẹ̀ tó ní kankan mọ́. Bí ìràwọ̀ erùpẹ̀ náà bó bá sì dúró ti ìràwọ̀ iyẹ̀pẹ̀ àbí ìràwọ̀ erùpẹ̀ àti iná tó bá jọ gbé papọ̀, bí ìràwọ̀ iná ò bá ṣọ́ra, erùpẹ̀ náà ni yóò padà pa. Ẹ já gbéyẹ̀wò ní abala yìí. Ẹ wò, ṣe rí wípé àwọn omi yìí ó wà níbi iná yìí. Ṣe pé ńgbà tó rù kọjá iná kò pa iná. Ẹ jẹ́ ká máa wò ó. Ohun tí wọ́n fi máa ń pa iná òun ni ìbínú òdòdì. Ẹ wò ó báyìí, ẹ máa wò ó bọ̀, ẹ máa wò ó bọ̀. Ẹ máa rí wípé tó bá ti dé ibi tí náà yẹn wà báyìí, ńṣe ni yóò pa. Bí inú rẹ̀ ṣe ń rú sókè, ẹ wò bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. The same thing is happening. Nígbà tí ìbínú yẹn ò bá ti kọjá, iná ò lè kú. Bíbí ní ìyẹn ò bá ti kọjá, iná ò lè kú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú kí omi yẹn kó lọ kọjá, ẹ wo tó fẹ́ ṣẹlẹ̀. A ní àṣírí lélẹ́yìí. Ẹ fọ́lọ̀ wa. Nọ́mbà mi ò yípo padà. 08054353629. Sórí báyìí, sórí pé omi yẹn pa iná yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. Sórí báyìí, tẹ́ bá padà wò, ẹ rí torí pé ó fi ìbínú, ó ru ìbínú rẹ̀ sókè. Ṣé rí tó bá yá, iná yóò máa ṣe yóò pa iná yẹn. Ohun tí a sọ nípa rẹ̀ ni wípé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ omi àti iná àti